Ilé-ẹjọ́ pàṣẹ fún orílẹ̀-èdè Benin Republic wípé kí wọ́n san 20 million CFA fún olóyè Sunday Igboho lórí ìtinimọ́lé lọ́nà àìtọ́. Ilé-ẹjọ́ ECOWAS tó wà ní ìlú Àbújá wọ́n ti pa á láṣẹ fún ìjọba orílẹ̀-èdè Benin Republic báyìí wípé kí wọ́n san owó tí iye rẹ̀ tó 20 mílíọ̀nù owó ilẹ̀ náà fún ajìjàǹgbara ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho. Ìdájọ́ yìí ló wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ náà ní orílẹ̀-èdè Benin Republic wọ́n jẹ̀bi bí wọ́n ṣe ti Igboho mọ́lé àti wípé wọ́n ti tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Lọ́jọ́ Ìṣẹ́gun ni ìdájọ́ náà wáyé. Ilé-ẹjọ́ ọ̀hún wọ́n sì sọ fún orílẹ̀-èdè Benin Republic wípé kí wọ́n san owó ọ̀hún láàrin oṣù 4 péré bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kejìlá kí wọ́n dá ẹjọ́ ọ̀hún. Àwọn adájọ́ tó gbé ẹjọ́ náà kalẹ̀ gbérí bẹ́ẹ̀ Okontra, Ṣẹ́gun M. Koroma àti Ricardo Kolotua Motrokosia wọ́n sọ wípé orílẹ̀-èdè Benin Republic wọ́n gbọ́dọ̀ san owó náà ní kíákíá tí wọ́n sì fi ẹ̀rí máa jẹ́mi nìṣó hàn àwọn wípé àwọn ti san owó ọ̀hún. Ìdájọ́ yìí ló wáyé lẹ́yìn ẹjọ́ tí àwọn agbẹjọ́rò Igboho Tósìn Ọ̀jáọmọ àti Adérẹ̀mílẹ́kún Ọmọjọlá àti ọ̀mọ̀wé Janet Fásakin ni wọ́n pè nínú oṣù kejì ọdún 2022. Wọ́n pe ẹjọ́ náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́mi nìṣó tako bí ìjọba Benin bí wọ́n ṣe ṣe síkùn òfin mú Igboho lọ́jọ́ 21 oṣù keje ọdún 2021. Ọjọ́ 10 oṣù kejì ọdún 2022 ni àwọn agbẹjọ́rò olóyè Sunday Igboho gbé ẹjọ́ náà lọ sí iwájú ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé ìpẹ̀jọ́ èyí tí àwọn akọ̀ròyìn tí wọ́n fojú rí. Àwọn agbẹjọ́rò rẹ̀ ní kí wọ́n tú oníbàárà wọn sílẹ̀ ní kíákíá kí wọ́n sì fún un ní ìwé ìrìnnà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ padà títí di ilé ẹjọ́ yìí. Wọ́n sì kọtí ọ̀gbọ̀nyìn sí ìpè yìí. Tí ẹ kò bá gbàgbé, 20 oṣù keje ọdún 2021 ni wọ́n fi síkùn òfin mú Igboho àti ìyàwó rẹ̀ rọ́pò nílùú Kotonu ní orílẹ̀-èdè Benin Republic tí wọ́n sì fi sí àtìmọ́lé lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè Benin Republic àti orílẹ̀-èdè Nàìjíríà pàdé àpòpọ̀ wípé kí wọ́n mú Igboho sọ́dọ̀. Ṣáájú ni Igboho ti kọ́kọ́ sá àsálà fún ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ikọ̀ ológun àti ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn DSS tí wọ́n kọlu ilé rẹ̀ tó wà ní agbègbè Sókà ní ìlú Ìbàdàn lọ́jọ́ 1 oṣù keje ọdún 2021. Kí ìkọlù DSS tó wáyé ní Igboho ti ń gbèrò láti ṣe ìwọ́de Yorùbá Nation káàkiri ní ìpínlẹ̀ Èkó kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà kí wọ́n tó ṣe àkọlù méjì léra sí àwọn ènìyàn rẹ̀ tí wọ́n sì fi síkùn òfin mú àwọn 12. DSS fẹ̀sùn kàn Igboho yìí pé ó ń kó ohun ìjà olóró pamọ́ èyí tó mú wọn kéde rẹ̀ bí ẹni tí wọ́n ń wá. Àmọ́ lẹ́yìn tó lọ sí Benin, gbogbo ìgbìyànjú orílẹ̀-èdè Nàìjíríà láti dá a padà wá ní ìlànà òfin ló já sí pàbó. Àìpẹ́ yìí ni wọ́n fi Igboho sílẹ̀ ní àhámọ́ tó wà ní orílẹ̀-èdè Benin lẹ́yìn tí ó ṣe ohun gbogbo tó yẹ kó ṣe fún un láti gba béèlì rẹ̀. Ẹ san 20 million CFA fún olóyè Sunday Igboho ní kíákíá. Àwọn ilé ẹjọ́ ECOWAS ni wọ́n pa á láṣẹ fún orílẹ̀-èdè Benin Republic.